wọ́n pé ọdún méjì lórí àlééfà fún sáà kejì. Bàbá rò pọ̀ mọ́tà àkọ́kọ́ ó ti lo ọdún mẹ́fà báyìí gẹ́gẹ́ tí gómìnà ti wà lórí àpèrè gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Kí ni máàkì ti gómìnà náà báyìí? Èwo lè wónú wọn, irú rògbòrò, irúkirú, ọ̀bẹ̀ wọ̀. Ṣèbí lórílẹ̀-èdè wa náà ni, nípínlẹ̀ wa ní ìlú Ọ̀yọ́. Tá a bá ní àwò dáadáa, ibi tó tiẹ̀ ti ká tẹ̀ ọ̀kọ́ bẹ̀rẹ̀ ni pé àwọn ń ṣe tá à ń pè ní land grabbing. Wọ́n ń ta ilẹ̀ tí ó yẹ kí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ká jàǹfààní ẹ̀. Bí àpẹẹrẹ já kọ́kọ́ bẹ̀rẹ̀ láti Trans Ẹ̀sùn ní ẹbí kan gómìnà yìí o. ṣé yẹ pa àfẹ̀sùn kan wọn Trans Movement Park ṣèbó wà ń bẹ̀ fún ìgbafẹ́ àwọn ọmọ ni àwọn ọmọ kéékèèké. Ọdún May 27 tán ṣe ọjọ́ àyájọ́ àwọn ọmọ lágbàáyé, ṣé wọ́n lè lọ Movement Park ní ṣèbó náà ti sọ di estate. Ṣebí làwọn kó lọ síbòmíì kí tó yóò tún rọrùn ní. Ibo náà ti kó lọ ṣé ti kọ́ kankan ẹ dárúkọ ibi tán kó lọ. Káwá má tún lọ jìnnà ẹ wo Circular Road, ẹ wo iye èèyàn tí wọ́n pa lẹ́kúnjayé. Ìdí rẹ̀ tẹ́ fi sọ pé gómìnà ń jagun gbalẹ̀. Wọ́n ń jagun gbalẹ̀ ní. Bíbí fún ìlú ni kì í mọ̀ ṣe fún mọ̀lẹ́bí gómìnà. Ṣé ìbéèrè tó yẹ kájọ bira wa ni wípé Circular Road tí wọ́n fẹ́ ṣe kí ni agreement tó wà nílẹ̀ látàyè Chief Ládọjà? 75 meter setback left by the right ó jẹ́ 150. Àwọn claim 200 meter to 500 meter. Oríwo là ń kọ sí pẹ̀lú yìí. Àbí ẹ mọ̀jà gbàgbé pé owó orí òòrùn ẹnu òjẹ tí àwọn ìyá ìtàn kiri látàárọ̀ dalẹ́ náà fi ralẹ̀ náà fi kọ́lé. Ṣùgbọ́n nígbà tí títì bá rọrùn tán, mébíọ́ ní adarí ni ó sọ ibi tó rọrùn fún aráàlú láti tọ̀. Tí wọ́n bá ṣojú ọ̀nà ìtànṣẹ́ gbogbo yẹn náà tún ní mọ́ dunnú náà. Ṣé ìbá ṣe wípé ìgbà tá a fi gbé ta ló jẹ́ ká gómìnà sọ pé àwọn ò fún wọn ní owó ìgbàmọ́bìnú nígbà tó di pa sọ pé family house gómìnà gan wọn ní sí of o. Ọpẹ́ fún Elédùmarè ọba lèwí lè ṣe aláṣẹ lórí ayé àtọ̀run. Ọba mi atóbimọ́ ti kà lẹ́yìn tó rò wípé màá gún màá tẹ̀. Wọ́n ní kò sí bá ṣe gún ewùrà tí ò ní lẹ́wọ̀n. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wá ẹgbẹ́ gbogbo tó ṣẹlẹ̀ ńbẹ̀. Ẹgbẹ́ èrò àwọn ènìyàn pàápàá jùlọ èrò ọmọkùnrin tó sọ̀rọ̀ yẹn. Ṣé ìbá ṣe wípé ìgbà tá a fi gbé ta ló jẹ́ ká gómìnà sọ pé àwọn ò fún wọn ní owó ìgbàmọ́bìnú nígbà tó di pa sọ pé family house gómìnà gan wọn ní sí of o. Gbígbà wọn ṣe bó ló jẹ́ káwọn náà tún rò kán tó wà ara wọn pa tó fi ń compensate àwọn kan láìpẹ́ yìí. Ní tá à ń sọ ni wípé kí ìjọba kó mọ̀ fi ara ní àwa tá a jẹ́ ọmọ ìlú. IGR Ọ̀yọ́ State yìí increase mò ń lọ sórí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́. Ṣèbádé tí gómìnà kọ́kọ́ ṣe ń gbàgbé wọn kọ́ wọlé ni pé tí IGR bá ti increase láàrin oṣù mẹ́ta àwọn máa fi owó kún owó oṣù àwọn òṣìṣẹ́ tí wọ́n ti mú lè rí wọn ṣe ẹ́. Ìbí ẹ ti ń san minimum wage. Minimum wage 30,500. Owó ti di 70. Ẹ sọ fún mi ẹ tó gba 77,000 nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ tó bá gba 77,000 ó mú rìsíìtì ẹ̀ jáde. Àwọn tíṣà tán sí ìdálẹ́ kò sí nǹkan kan tó wà on 77,000 pay minimum wage. It is still on 30,500. Ẹ má jẹ́ àtàrà wà. Àjọmọ bí ṣe ń lọ ní. Ẹ gbà pé wọn tí bẹ̀rẹ̀ sí ní san minimum wage. Tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bá ti bẹ̀rẹ̀ sí ní san minimum wage. Ẹ̀yin kò ti mọ gbogbo orí ẹ̀rọ ayélujára lẹ́ẹ̀tì mọ́ rí. Wọ́n ti fi ṣe propaganda láti sọ pé àwọn fẹ́ ṣe ààrẹ 2027. Ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ ò bínú tẹ́ bá rò pé wọ́n sanwó yìí. Òṣìṣẹ́ ò ní lè bínú. Wọ́n gbà pé gómìnà ń ṣe dáadáa. Wọ́n ní lè bínú torí gómìnà yìí. Ìlú gbọ́dọ̀ fẹ́ lóye. Ṣé kìí sọ̀rọ̀ àtakò lẹ́ ń sọ? Kì í sọ̀rọ̀ àtakò. Ẹ mọ̀jà gbàgbé wípé adarí tí wọ́n bá ní ló máa dìtàmí irú ìgbésẹ̀ tán máa gbé. Ẹ rántí ìgbà tí gómìnà jẹ wọ́n lówó oṣù tán yọ pension wọn tán yọ àwọn arrears tán yọ nínú owó wọn tí wọ́n ṣèwọ́de fódìdí ọ̀sẹ̀ kan.
gbẹ̀yìngbẹ̀yìn ṣé olórí wọn ò tún padà lọ sọ pé kí ààrẹ gómìnà má bínú ni ó tún lọ padà bẹ́ẹ̀. Èyí ò ní láti sọ fún yín wípé olórí tí wọ́n bá wà ní àkóso fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ló máa dìtàmì bọ́n ṣe máa béèrè ẹ̀tọ́ wọn. Ok, nípínlẹ̀ Ọ̀yọ́ nísìn aṣáàmù àwọn kan náà ti jẹ dòdò tí wọ́n lè ṣòdodo. Èèyàn mélòó ló tó gbéná wojú ẹkùn gómìnà? Nígbà tí ọlọ́lá jùlọ tó papòdà ọjọ́ kìíní àná tó wà ńbẹ̀ aṣáàrà àwọn kan tí ń gbéná wojú ẹkùn wọn. Èèyàn mélòó ló lè gbéná wojú ẹkùn wọn nísìn tó náà ti jẹ dòdò wọn lè ṣòdodo. Tàbá tún wá yẹ̀ bẹ̀rẹ̀ ká kúrò lọ́nà ti èèyàn àwọn tó tún jẹ́ ti pé àwa local government ṣèbí free and fair election ló gbá àwọn wọlé second term. Kí ló dé tó ṣe pé ibo ló ti ṣẹlẹ̀ rí nínú ìtàn kẹ́gbẹ́ òṣèlú kan kó gbogbo alága àti kánsílọ̀. Ló jẹ́ ìlú Fẹ́mi lóyè lẹ́gbẹ́ gómìnà. Ìlú gbọ́dọ̀ fẹ́ wọn lóyè irú ààrẹ tí mo gbé wájú yìí ẹnu gómìnà àtàwọn ààrẹ tó jẹ́ alága OCEC ẹnu wọn gbọ́ gbà pé lóòótọ́ ìlú Fẹ́mi lóyè lẹ́gbẹ́ gómìnà. Wọ́n lè sọ ṣé ẹgbọ́n kan sọ̀rọ̀ lórí local government election ni local government autonomy mo sì rántí dáadáa náà ní conference center nígbà tó ń díje ìdú ẹ̀ tó ń ṣe ìpolongo fún sáà kejì. Ìbéèrè tá a bí wọ́n náà kò lè tán ní àgbọ̀dọ̀ sọ̀rọ̀ ń ti wá. Àwọn èèyàn jàǹkàjàǹkàjà jẹ́ àwọn tó máa ń pera wọn ní olúwèé ìròyìn àtẹ̀jọ́ wọn wà bẹ́ẹ̀ tán ní rárá o tí bàbá ìbá béèrè ìbéèrè ó ṣeé ṣe kí ó affect second term gómìnà. Àbí ṣé gómìnà tó lè ti àwọn ọmọ ẹ̀ńtà àsìmọ́lé pé ọdún méjì àtòṣù méjì tí òun láṣọ ni tí ó sì fún wọn lówó gbàmọ́bìnú. Àwọn ọlọ́pàá tó ṣe kú pa àwọn ọmọ yẹn ní ọjọ́ kìíní àná mélòó nínú wọn ló ti fojú mi náà òfin lónìí. Àwọn tó yẹ ká wò rè lọ́yẹ̀ wọ́n ní bó bá ṣe eré áwì bó ṣe eré áwì. Gómìnà gangan fúnra wọn náà mọ̀ wọ́n mọ ibi táwọn ti páàsì àti ibi táwọn ò ti páàsì. Ṣé gbogbo ìwà ni gómìnà ti tẹ́lẹ̀ wá fún gómìnà mark kí ni mark tẹ́ fún gómìnà? Èmi ò lè bá wọn joyè àwọn tí ò mọ̀ yín torí ìjọ tẹ bá ti yín ìjọ ní òrìpó ní the best. Àwọn òde fọ fún media propaganda àti PR tó bá ṣe the best kò lé kó jẹ́ ìṣèbósọ pé wọn ò ní máa gbowó oṣù àwọn ò ní ra mọ́tò. Iná sọ fún wájọ́ kìíní àná àwọn ò ní ra mọ́tò àwọn làwọn máa lò mọ́tò tó ń lé ní ìsìn rádíò tó ń gbé kiri 5 mọ̀ ní tuntun. Wọ́n ìgbà táwọn kan lè tiẹ̀ wọ́n ní 15 million sí 25 million ní. Ọlọ́lá sì lọ́sìn láwọn ò ní ra mọ́tò táwọn fi parí tẹ̀ ní àwọn. Ṣé ibo nílé rí yẹn wà? Ẹ mọ iye tí mọ́tò kan tó bá ṣe 15 million ẹ mọ iye ọ̀dọ́ tó máa ló lágbára. Ẹ wo youth program tó ń lọ ṣe ní Nasarawa. Ọ̀dọ́ tó lọ kọ́ ètò iṣẹ́ ọ̀gbìn nílùú Nasarawa tí ẹ rí oko kankan fún láti ìgbà yẹn títí dìsìn láti máa dáko. Ṣé ibo ni ká kọ̀yìn sí? For settlement fáàmù kí ló kọ fáàmù wa yìí lọ́nà bíi tí wọ́n ti ẹ̀ lọ́wọ́ ẹ̀. Ṣèbọ̀wọ́ kí náà ti ń polúkọ ẹ̀ náà wá Fáṣọlá farm níbi tó wà. Ṣèbáwọn tó lọ kọ́ nítorí ọ̀gbìn ló yẹ kán allocate ilẹ̀ fún. Cost of production tó máa fún 1 billion wọ́n máa produce ní tá a máa jẹ nípínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n kí ni àmọ̀ràn yín àti gómìnà? Àmọ̀ràn tí a fún gómìnà ni pé èyí tí wọ́n fi láwọn fẹ́ ṣe ààrẹ lọ́dún 2027. Wọ́n ti sọ pé àwọn fẹ́ ṣe o. Àwọn kan ní mínísìn pé kí wọ́n wá ṣe. Èyí tí wọ́n fi láwọn fẹ́ ṣe ààrẹ ní 2027 táwọn àti Wike ó fi máa jà tó fi di pé wọn wulẹ̀ ní ríbi kankan lọ. Ó pé wọn kán mọ̀ waste owó ìpínlẹ̀ Ọ̀yọ́ kán fi rú àwọn ọ̀dọ́ lágbára. Àrántí ìlérí tán ṣe nígbà EndSARS tán ní 500 billion àwọn 500 million àwọn máa yọ̀ǹda rẹ̀ fún àwọn ọ̀dọ́ láti fi ró wọn lágbára. Àkútì ìrí títí lónìí tán bá lè kóró owó yẹn jọ kán fi ṣètò ìróni lágbára fáwọn ọ̀dọ́. Àwọn tó bá fẹ́ ṣe nǹkan ọ̀gbìn kán allocate ilẹ̀ state fún wọn kán fi ṣe nǹkan ọ̀gbìn kán dáko oúnjẹ ó lè pọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Àrùn tí wọ́n sí dáadáa tán bá lè ṣe yùn. Bí bàbá yẹn bí mo ṣe ṣalábàápàdé fídíò yẹn mo wá kọ́kọ́ lọ ka comment nígbà tí mo wò tán mo wá rí wípé àwọn kan ń blame máa yìí àwọn kan sì ń encourage ẹ pé òdodo ọ̀rọ̀ ló sọ. Ṣé ẹ rí sọ̀rọ̀ tá a kọ́kọ́ ní nílẹ̀ Yorùbá ni pé a fẹ́ràn mọ́ tara ẹni nìkan.
because tẹ́ ẹ bá bi gbogbo àwọn tí wọ́n drop comment yìí 75% nínú wọn self interest náà sọ̀rọ̀ lé lórí. ìsídà kẹ́ni tó ń praise ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé kẹ́nìyàn jẹ́ PDP tàbí kó jẹ́ ara àwọn tó ń jẹ lábẹ́ wọn. tá a bá wá rí àwọn tí wọ́n ń bú wọn, àwọn náà pín sí méjì. ìsídà kẹ́nìyàn ó jẹ́ opponent party tàbí kó jẹ́ ara àwọn tí idà òfin bá nínú ìjọba Ṣèyí Mákindé. gbogbo ayé wá ń retí pé kí lọ́mọ Ajísọlá ó sọ, kí lọ́mọ Kẹ́lẹ́ Ogún ó sọ, kí lòkòrè ṣe fẹ́ sọ ọmọ Wòyíra. èmi kàn fẹ́ kọjú sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà, àwọn ni mo fẹ́ bá sọ̀rọ̀. adúpẹ́ fẹ́lẹ́dùmarè bá a wà láyé nígbà yí Alhaji Lamidi Adésínà tí gbogbo èèyàn mọ̀ sí Lam Adésínà. ìgbà tí wọ́n kúrò ńbẹ̀, Sẹ́nitọ́ Rasheed Adéwọ̀lú Ládọjà a wà láyé. late Àlàó Akálà, Adébáyọ̀ Àlàó Akálà, ọmọ ìyá Aláró, àwọn náà ṣèjọba. late Abíọ́lá Ajímọ̀bí, àwọn náà ṣèjọba. kíjọba yìí ó tó sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kó tó dórí ọlọ́lá jùlọ amójú ẹ̀rọ Abíọ́dún Ṣèyí ọmọ Mákindé ní sáà tá a wà yìí. lótìtọ́ àti lódodo, nínú gómìnà tá a lè tọ́ka sí nínú àwọn tó ti ṣèjọba kọjá sẹ́yìn, a lè bú Lam Adésínà, a dẹ̀ lè yìn wọ́n, torí pé iṣẹ́ ìlú ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn, wípé a bọ́ síjọba àwa ara wa là wà. ṣùgbọ́n tá a bá ní ká mú dáadáa, tó ṣojú wa ni, tó ṣojú tèmi tí mo sọ̀rọ̀ yìí, tá a bá ní ká wò dáadáa, ìṣèjọba Sẹ́nitọ́ Rasheed Adéwọ̀lú Ládọjà kábíyèsí, bàbá gbìyànjú nínú ìjọba wọn, ṣùgbọ́n wọ́n ní ẹ̀wà òkú òmùkún kòkò, àwọn tí ń bẹ́ńdì rẹ̀ ní ọ̀jẹ́. ìṣèjọba Sẹ́nitọ́ Rasheed Adéwọ̀lú Ládọjà, Godfather pọ̀, bẹ́ẹ̀ alágbára pọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ńgbà náà. bí ṣe ń bẹ nílùú Ọ̀yọ́, bẹ́ẹ̀ ní ń bẹ lókè Ògùn, bẹ́ẹ̀ ní ń bẹ l'Ógbómọ̀ṣọ́, bẹ́ẹ̀ ní ń bẹ ní Bàràpá, kódà tìlú Ìbàdàn tiẹ̀ ló ń kà. àkókò yìí ni wọ́n sọ Sẹ́nitọ́ Adéwọ̀lú Ládọjà lẹ́nu pé economics ni wọ́n ṣe, ni wọ́n read, oníṣòwò ni wọ́n, pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe pẹ̀lú báírò. ìsọlẹ́nu yìí wáyé. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ Godfather yìí ni ò gbádùn ìjọba yìí. eléyìí ló ṣokùnfà rẹ̀ tí wọ́n fi so pàǹpá pé kí bàbá ó lọ sí sabbatical leave. mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ nítorí pé gómìnà Àlàó Akálà débẹ̀. ìgbà tí gómìnà Àlàó Akálà débẹ̀, wọ́n rí gómìnà Àlàó Akálà bí ìbùjẹ́bùdànù, olóṣèlú tí ọmọ iye là tó wó kọ. gómìnà yìí tọ́jú àwọn olóṣèlú ẹgbẹ́ wọn, àwọn kánsílọ̀ tó wà níjọba ńgbà náà wọ́n jayé bí ẹni jésù, àwọn alága ìjọba ìbílẹ̀ wọ́n ń yọ̀ fà bí ọmọ olónìí. gbogbo àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ìjọba, gbogbo wọn ni wọ́n fara káásá tó dáa. ṣùgbọ́n Àlàó Akálà gbìyànjú láti ṣètò fáwọn aráàlú náà, ṣùgbọ́n bí tí bàbá bá ti ránṣẹ́, wọn kì í ṣèwádìí. 60/40 ni wọ́n ń pín gbogbo nǹkan gbà náà, àwọn olóṣèlú tí wọ́n ń gba contract. débi pé gbogbo àwọn tí wọ́n bá tiẹ̀ ti gbaṣẹ́, ṣé ẹ ti parí ẹ̀, ti parí ẹ̀, gómìnà ò fẹ́ mọ̀ bóyá wọ́n tiẹ̀ lo materials tó dáa, bóyá wọ́n parí iṣẹ́ yìí tàbí wọn parí iṣẹ́ ẹ̀. ìjọba yìí dùn máwọn olóṣèlú púpọ̀, débi wípé ó wù wọ́n bí kó ṣe sáà kejì, torí pé ó jẹ́ ìjọba àbùjẹbùdànù. olówó nìkan ní lówó sí, àwọn olóṣèlú nìkan ní jẹ̀gbádùn mùkúlùmùkẹ́ ìjọba gómìnà Àlàó Akálà. aráàlú ọ̀jẹ̀ kankan, ṣùgbọ́n ó hàn gbangba sáráàlú pé lóòótọ́
wọ́n ń gbé kọ́ńtrátì tà, wọ́n ń ṣe gbogbo ètò amáyédẹrùn fáráàlú, ṣùgbọ́n kò dọ́dọ̀. ọ̀nà kan tiẹ̀ ń bẹ láti ìlú Ìṣẹ́yìn tó wọ Òkè o. tẹ́ ẹ bá ti rin ìrìn yẹn bíi kìlómítà 30 àbí 20, ẹja sọ pé bíi kìlómítà 15 èyí wọ́n fi ṣe ọ̀nà táwọn èyí tí wọ́n pàtì. wọn ò wá sí ọ̀nà mọ́tẹ́ wọ ìlú Òkè o. wọ́n sì kọmíṣàn rẹ̀ títí tí wọ́n parí, tí wọ́n sì kọmíṣàn níjọba Àlàó Àkàlà. tọ́ tí kì í bá ṣe wípé gbódò oró sọ tó ṣẹlẹ̀ láàrin àwọn godfather, pàápàá jùlọ Aláàfin ìlú Ọ̀yọ́, ó ṣeé ṣe kí Àlàó Àkàlà kí wọ́n wọlé sáà kejì. ayé fà lọ wọ́n fà bọ̀, wọ́n gbé létí Abíọ́lá Ajímọ̀bí, wọ́n gbé wọn gorí àlééfà nípínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀yọ́ ń dunnú, Ọ̀yọ́ ń yọ̀, torí gbogbo pé ìkórira pé ìrìn àjò Àlàó Àkàlà ó jẹ́ kí inú Ọ̀yọ́ dùn. pàápàá jùlọ nínú nǹkan kan tí ọ̀kọ́kọ́ rọ̀ Ìbàdàn lọ́rùn ni kí wọ́n fi gómìnà síta. ṣùgbọ́n bọ́rọ̀ ṣe rìn, kì í ṣe pé ìfẹ́ Àlàó Àkàlà ni wọ́n ní tó bẹ́ẹ̀, kì í ṣe pé ìfẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ ìní Ìbàdàn ní tó bẹ́ẹ̀, torí pé Ìbàdàn fẹ́ dá Sẹ́nitọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà, wọ́n fẹ́ dá wọn lẹ́kùn. wọ́n sì rí i pé Àlàó Àkàlà ní deputy governor tí wọ́n ti wà ní system already, ìlú jẹ́ kí wọ́n kúkú ṣiṣẹ́ pé tá a bá ṣiṣẹ́ fẹ́lẹ́ yìí, àti pé láàrin oṣù 6, láàrin oṣù 11 tí Sẹ́nitọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà tí bàbá lọ sí sabbatical leave, wọ́n fowó dára láàrin oṣù 11 ní wọ́n gbà. tá a bá sọ dóró ilé ìsómi, tá a bá jù ú kànga, ilé yìí ọmọ bomi wálé yọ ọmọ sẹ́kù, ni wọ́n fi gbárùkù tà Àlàó Àkàlà lọ́dún náà. ṣùgbọ́n tó ọjọ́ ní pẹ́, ìpàdé ìjìnà, àṣepàṣán tá a múnà ìyáálé, àṣé wọ́n tọ́jú ẹ̀ fún ìyàwó ni. irọ́ bá lọ lógún ọdún, olùdáná kù tó bá, àti pé kò sí bá a ṣe fi rọ́pò náà tẹ̀ tí ò ní rú paná. ọbẹ̀ tí wọ́n gbé kaná ń gbà náà, ọbẹ̀ ọ̀tẹ̀ ní ó sì padà rú paná. kì í ṣe pé torí pé Sẹ́nitọ̀ Adéwọ̀lú Ládọjà wà láyé ni mo ṣe ń sọ ọ́, ẹ rí i pé ìtọ́jẹ́ tẹ̀gbẹ́ ọ̀dọ̀ tiwọn náà mo ti sọ. ìrìn àjò yìí la bá débi bàbá wa Abíọ́lá Ajímọ̀bí tó dolóògbé. nínú gómìnà tí mo lè tọ́ka sí kó gbìyànjú púpọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, bóyá àǹfààní ọdún 8 tí wọ́n wá nínú Abíọ́lá Ajímọ̀bí ni. ẹ jẹ́ ká wò dáadáa, ẹ jẹ́ ká wò ìrìn àjò Abíọ́lá Ajímọ̀bí. Abíọ́lá Ajímọ̀bí jẹ́ràn, sẹ́yìn mọ̀ pé ọ̀nà 3 ni ìṣèlú ìlú tí máa ń hàn nínú ìṣèjọba. àkọ́kọ́ ni àwa tá a jára àlú, tá a jódìbò olùdìbò, tí wọ́n bá ń ṣe nǹkan amáyédẹrùn fún wa, bíi títì tó dáa, bí ètò ààbò tó yè kooro, àtàwọn nǹkan míì, ètò iná, ètò omi, kó jẹ́ ìjọba tí ń gbọ́ táráàlú ń sọ. torí pé ìṣe ọ̀nà náà ló lè jẹ́ tí ó wúlò fún gbogbo wa. ẹ̀ka kejì náà ni ẹ̀ka àwọn òṣìṣẹ́ ìjọba. ẹ̀ka ẹlẹ́ẹ̀kẹta òun ni Council of Obas. nínú àwọn ẹ̀ka yìí, ó lójú ètí olóyè Abíọ́lá Ajímọ̀bí tí ọwọ́jà àwọn òtò. ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù tí mo lè pé wọ́n ṣe, òun náà ni ètò ìmáyédẹrùn fáráàlú, bó tilẹ̀ jẹ́ pé àwọ̀ kájúlù ńgbà náà. ìgbìyànjú wọn ó tún lọ sọ́dọ̀ àwọn Council of Obas, torí pé gbogbo kòtò tí Àlàó Àkàlà gbé sílẹ̀ wọn débi kòtò náà. bákan náà gbogbo kòtò tí bàbá wa Sẹ́nitọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà gbé sáàárín Council of Obas wọn ò débẹ̀, tó fẹ́ ní kí wọn ó láàlẹ̀. Ajímọ̀bí ò débẹ̀. ṣùgbọ́n ìkùnà ń wáyé lórí ìlànà ètò àwọn òṣìṣẹ́ nígbà náà. owó àwọn òṣìṣẹ́ ò ṣe déédéé, pàápàá jùlọ ségesège tiẹ̀ pọ̀ gan ní LAUTECH nílùú Ògbómọ̀ṣọ́, débi wípé
àmọ́ ẹni tó ń ṣàṣìṣe nínú ìrìn àjò yìí bí Ọ̀ṣun state ni o bí Ọ̀yọ́ state ni àmọ́ àkókò yìí gan la rò pé ó yẹ kí àtúnṣe tó mọ́yán lórí kó wáyé láàrin LAUTECH gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé gómìnà àgbà náà ní Ọ̀ṣun APC ni gómìnà tó sì wà lọ́yọ́ state náà APC ni a wò pé ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n ó yẹ kí àsọyépọ̀ wà láàrin gbogbo dúkìá tó dá Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́ pọ̀ ṣùgbọ́n gbogbo eléyìí gómìnà Abíọ́lá Ajímọ̀bí kùnà láti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba ni wọ́n sì rí àléébù olóyè Abíọ́lá Ajímọ̀bí nígbà náà àmọ́ gómìnà yìí ń gbìyànjú nípa àwọn ètò amáyédẹrùn pàápàá jùlọ ohun pàtàkì kan tí mo lè tọ́ka sí nínú ìjọba wọn ni títì òun lópò méjì òun bèjì tí wọ́n là káàkiri nílùú kọ̀ọ̀kan bó ti jẹ́ pé àwọn ìlú tí wọ́n ti ṣe láṣeyọrí nípínlẹ̀ Ọ̀yọ́ kò tó nǹkan ṣùgbọ́n wọ́n ti kọ́kọ́ là pé irúdò ọ̀pọ̀lọpọ̀ ìlú tí ò tiẹ̀ gbúrò títì yìí rí wọ́n jẹ́ kó kọjá ń bẹ̀ lára wọn nílùú Ọ̀yọ́ Aláàfin lára wọn ní ìlú Ìṣẹ́yìn Ṣakí Ògùn Ọ̀rọ̀kìn Ògbómọ̀ṣọ́ ọmọ Ajílété gbogbo àwọn ìlú wọ̀nyí àwọn títì yóò láǹfààní àti kọjá ń bẹ̀rẹ̀ wọ́n ṣètò tó mọ́yán lórí ṣùgbọ́n tó apá àdélé kò tó jẹ́ amológbò lọ́dẹ lápá abẹ́wò àtàwọn nǹkan míì torí àkókò kí n lè tètè débi tí mò ń lọ ìjọba fún fẹ̀rẹ̀ ọbọ̀ sí ìwọ ẹnjìnìà Abíọ́dún Olúṣèyí Mákindé ṣe rí ìjọba Abíọ́lá Ajímọ̀bí ọ̀pọ̀lọpọ̀ fojú síjọba náà la bí ìjọba tó rorò tàbí bí ìjọba tó burú ṣùgbọ́n ìjọba Abíọ́dún Olúṣèyí Mákindé yìí ló jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé ìjọba Abíọ́lá ìjọba olóṣèlú ni torí wípé ìjọba tó ṣe pé gbogbo nǹkan rẹ̀ tẹ̀fẹ́ ta wá dání kò sí tẹ́ ẹ lè sọ tẹ́ ẹ ní báyìí lọ́dọ̀ Abíọ́lá Ajímọ̀bí ṣùgbọ́n bó ṣe ṣètò náà nínú ìjọba rẹ̀ àwọn èèyàn ń padà kan sára sí nígbà tí bàbá yìí lọ tán kí ló wá fà sára tí wọ́n ń kàn sí àṣé tí a bá ń sọ̀rọ̀ tá a bá ń rẹ̀ ní fúnni lésì àṣé yìí gidi ní bẹ́ẹ̀ ìjọba Abíọ́dún Olúṣèyí ọmọ Mákindé ìjọba tí mo fẹ́ràn jù nípínlẹ̀ Ọ̀yọ́ ohun àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe tó wú mi lórí ni wípé gbogbo iṣẹ́ tí gómìnà ìjẹta tí gómìnà àná tí wọ́n ṣe lásìpàtì gbogbo Abíọ́dún ọmọ Mákindé ló ṣe láṣeyọrí gbogbo ọ̀nà méjì tá a ní wọ́n ṣe yìí tí kùdìẹ̀kùdìẹ̀ ń bẹ wọ́n ṣàwọn ètò kọ̀ọ̀kan síbẹ̀ wọ́n sì fún wa ní iná ojú pópó bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń ṣe dákúdájí bóyá látàrí ọ̀nà tí wọ́n gbé gbà àti lo sólà tóòtọ́ láti fi ṣe street light ṣùgbọ́n àwọn tó dàbí ọgbọ́n wọn ni ká máa lo jẹnẹrétọ̀ ká máa fi tàn gbogbo àwọn nǹkan yìí ó wú mi lórí wípé wọn torí pé pátì àwọn ò papọ̀ pẹ̀lú Abíọ́lá Ajímọ̀bí tó kó gbá sílé kí wọ́n wá pa gbogbo àwọn project tán ṣe àwọn abandon project kí wọ́n pátì wọ́n sì gbogbo ẹ̀ láṣeyọrí wọn ṣáláì tó mọ́wọ́ ba Council of Obas débi pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìlú tí ò lọ́ba tàbí tọ́ba rẹ̀ ṣaláìsí nínú ìjọba wọ́n gbìyànjú wọn ni pé wọ́n sọ wọ́n adaládé wọ́n ti yí gbogbo ètò ìṣèjọba nípínlẹ̀ Ọ̀yọ́ kù láàrin àwọn lọ́balọ́ba débi wípé baálé wọ́n fẹ́ lè dá ládé tán èròǹgbà yìí lágbára ó sì fẹ́ dákọ́nù kọ́ ọ̀ọ́lẹ̀ kódà kò jẹ́ kí ẹrú ọmọ la ẹ̀lẹ́rú mọ́ bẹ́ẹ̀ ni wọ̀fà kan ṣe bí ọba ìbọ̀wọ̀ sí mọ̀ fọ́pọ̀lọpọ̀ orí adé látàrí àwọn ìrìn àjò yìí tọ̀ àyàn wàá sọ pa bukẹ́ ọ̀pọ̀ ọmọ rẹ̀ kò sí olóyè bàbá wa Adéwọ̀dú Ládọjà ó ti ẹ̀jẹ̀ fitafita bíi kí gbogbo ìlérí wọn mọ́ fi wá sí ìmúṣẹ ṣùgbọ́n tó agogo tá a rọ̀ pa mẹ́rìndínlógún fún tá a lulẹ̀ ọ̀kan tó lára kàn gbogbo mẹ́ẹ̀ẹ́dógún yòókù ta ni ó jẹ́ majority carry the vote gbogbo ìlú gbogbo ayé gbogbo ìjọba ìpínlẹ̀ wọ́n ti fara mọ́ ìrìn àjò
kí ni gẹ̀gàwọ̀ kan fẹ́ dá sí láàrin Oṣùṣù Ọ̀wọ̀. Ìrìn àjò yóò sì rí bíi ti gómìnà tàná tí wọ́n pè pé lágbájá pé tàbí pé làkàṣègbè tí wọ́n bá ti yọjú sí gómìnà tí wọ́n bá ti bá gómìnà sọ̀rọ̀ ó ti tán. Kò rí bẹ́ẹ̀ o. Òfin àti ìlànà àtọ̀ èmi gómìnà fi ń ṣèjọba. Gbogbo ohun tí àṣà fi ń ṣiṣẹ́ nínú ìjọba Abíọ́dún Olúṣèyí Mákindé bóyá lọ́fẹ̀ẹ́ ju bíi 15% lọ. Òfin ní kó gbogbo ìyókù tó jẹ́ 85%. Eléyìí náà ló ṣokùnfà àwọn ìrìn àjò tó gbé kọjá láìpẹ́ lórí ọ̀rọ̀ alága lọ́balọ́ba. Ṣùgbọ́n mi ní sọ kankan lórí ìyẹn. Ẹyọ kan tí mo wá fẹ́ jálù rèé. Àwọn tí wọ́n wá ṣe fídíò yìí tí wọ́n fi ẹ̀hónú hàn. Àwọn èèyàn wá wò pé ṣé wọ́n sọ́dà àbí wọn ò sọ́dà ìhà tó bá kàn sí kálukú. Ṣùgbọ́n tó bá ṣe pé bíi tèmi ni. Èmi ò fún ẹnjìnìà Ṣèyí Mákindé ń fún wọn ní 75%. Torí mo rí pé àwọn tí wọ́n fún wọn ní 50% lójú tèmi ó jọ bí àbòsí. Àwọn tí wọ́n sì fún wọn ní 60% lójú mi náà ó tún fẹ́ jọ bí àbòsí. Bẹ́ẹ̀mi náà ṣe wá fún wọn ní 75% yìí lójú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ṣeé ṣe kó tó jọ àbòsí. Àkọ́kọ́, èmi kì í ṣẹgbẹ́ bẹ́ẹ̀ ni ò ní fashion. Ara àwọn nǹkan tí ó jẹ mí òun náà ni wípé àwọn abandon project tó jẹ́ ohun amáyédẹrùn tó jẹ́ pé kò sí tá a bá ṣe fẹ́ ṣe tá à ní kọlura wa tá à ní ṣe aráàlú. Ẹnjìníà ṣe wọ́n ṣe láṣeyọrí kí wọ́n tó wá gbé èròǹgbà tiwọn gangan kí wọ́n tó gbé síta tí wọ́n sì ń ṣe. Nínú ìjọba yìí náà tá a bá tiẹ̀ gbọ́ pé jàǹbá kan ṣẹlẹ̀ bóyá bí ọjà kan jóná tàbí nǹkan kan ṣẹlẹ̀ ní wàràǹṣeṣà àtúnṣe ó wáyé lórí ẹ̀. Nínú ìjọba yìí ó jẹ́ ohun ìwúrí fún mi. Yàtọ̀ wá fún yín a gbọ́ wípé àwọn òṣìṣẹ́ wọ́n ń gbowó wọn lásìkò. Nínú ìjọba yìí látìgbà tá a ti bẹ̀rẹ̀ àti ẹ̀ gbọ́ pé bóyá àwọn òṣìṣẹ́ daṣẹ́lẹ̀ bó tiẹ̀ jẹ́ wípé àwọn nǹkan kan bẹ fáwọn òṣìṣẹ́ yìí tó jẹ́ pé iṣẹ́ olú ẹ̀kú ni àròmọ́ra. Ṣùgbọ́n pé àwa ti ẹ̀ gbọ́ pé nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn òṣìṣẹ́ daṣẹ́lẹ̀ tàbí wọ́n ń dúnkùkù lájà báwọn fẹ́ daṣẹ́lẹ̀ kò ṣẹlẹ̀ rí. Tàbá ní ká wo máàkì tí ń bẹ mẹ́ o. A fẹ́ fún Ọmọọba Ṣèyí Mákindé ní 99% bí wọ́n ṣe perfect àárín yẹn. Ìrìn àjò yẹn náà ló mú ìyà sáàrin àwọn union àwọn ẹgbẹ́ ọlọ́kọ̀. Bó tilẹ̀ pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìjọba union dá dúró ni kó tó di pé wọ́n gbé union sábẹ́ ìjọba. Ṣùgbọ́n gbogbo wa náà la mọ̀ ìrìn àjò tí union association lámọ̀ ìgbésẹ̀ tí wọ́n máa ń gbé àpapọ̀ jùlọ tó bá tàkókò tí wọ́n bá fẹ́ ṣe ìpààrọ̀ ọkọ̀. Eléyìí dẹ́kun nínú ìjọba Olúṣèyí Abíọ́dún Mákindé. Èmi ò polongo fún Olúṣèyí Abíọ́dún Mákindé o torí pé kò sẹ́dà tí ó rìn torí ò ní mẹ́. Ṣùgbọ́n gbogbo ibi tí wọ́n kù sí mo fẹ́ kí wọ́n kíyèsí torí pé ẹnu táráyé bá fi jẹni iná ni wọ́n fi bù ni. Pàápàá jùlọ mo tiẹ̀ ń gbọ́ gan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn kan ń sọ̀rọ̀ pé ààrẹ wa yẹ o ó yẹ lẹ́nu tó lọ rèé kọ́ lọ rèé ṣe gómìnà wa yẹ o lẹ́nu tó yẹ kó lọ rèé di ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà mọ́. Ìwọ̀fà rọ́ba lọ́nà ọ̀ràwọ́ oníkórí ó ṣe lọ́ba kòkòrò ṣùkà nílà ọ̀rẹ́rù àgbà. Èmi ò pé ká gómìnà wa kí wọ́n mọ̀ jáde tàbí kí wọ́n mọ̀ díje ṣùgbọ́n kí wọ́n rò lẹ́ẹ̀mejì kí wọ́n wo ibi tí wọ́n ti ń bọ̀ kí wọ́n wo ibi tí wọ́n bá dé. Tí wọ́n bá tiẹ̀ wá fẹ́ gbìyànjú àti jáde inú ẹgbẹ́ wo wọ́n ti fẹ́ jáde. Ibi tí mò ń lọ gangan kí ló dé tẹ́ ẹ fẹ́ tẹ̀lé ìjọba àpapọ̀ láti sọ orílẹ̀-èdè Nàìjíríà di one party system torí gbogbo ìrìn àjò tẹ́ ẹ̀ rìn yìí ìrìn àjò pé ẹ fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà di one party system á wá jẹ́ pé ààrẹ Tinubu ìjọba tí wọ́n bá fẹ́ ṣe ní sáà kejì
yóò kàn jẹ́ ààrẹ fas aráàlú nígbà tí ò bá sí another party tó lè criticize gọ́ọ̀mẹ̀ntì yẹn mọ́. Kódà ìpolongo òbò gan ìrò pé yóò lọ títí torí pé tá a bá fura dáadáa ó dàbí ipò ọ̀brẹ́là ti kọ́gi bẹ́ẹ̀ ẹgbẹ́ PDP ọ̀brẹ́là ti kọ́gi. Eléyìí ló jẹ́ kí n mọ̀ pé tí bàbá ìbá ti fẹ́ jáde fúnpò ààrẹ abẹ́ àsíá ẹgbẹ́ wo wọn ti fẹ́ jáde. Yàtọ̀ fún yun ọ̀pọ̀lọpọ̀ tí ẹ sọ wípé wọ́n ń gbèrò láti lọ sí deputy president ni wọ́n fẹ́ ṣe igbákejì ààrẹ. Igbákejì èwo wọn wá fẹ́ ṣe ti Àtíkù ni àbí títa ni àbí Sẹ̀tìmà ni ó sọ̀kalẹ̀ fún wọn. Bí o bá lè jẹ́ ààrẹ kí o bá tún jẹ́ igbákejì. Gbogbo agbára àtọgbọ́n tẹ́ ẹ ní ọmọọba Ṣèyí Mákindé tó bá sì pé ní tòótọ́ lẹ̀ ń dìmọ̀ ẹ̀ lẹ̀ ń la lálà tàbí ẹ̀ ń gbèrò rẹ̀ tàbí pé àwọn aráàlú kan ní ẹ tẹ̀ wá wù pé ẹ kójú òṣùwọ̀n ẹ tẹ̀ wọ́n gbogbo orí ọ̀fẹ́ tẹ́ ẹ ní ìwọ̀nba tó kù yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ sọ wọ́n sì ka ojú ẹ̀ ṣùgbọ́n wọn ò láǹfààní àti jáde síta. Nǹkan méjì kan wà fún yín tó ṣe pàtàkì fún yín láti ṣe. Wọ́n lẹ ti pé ọdún 6 nínú ìṣèjọba yín sáà kìíní ọdún 4 sáà kejì ẹ ti lọ ọdún 2 bẹ́ẹ̀ kò sáǹfààní third term mọ́. Bàbá ẹ ṣètò tó yẹ láàrin council of obas tọrọpọlọpọ̀ ń tẹ́ ẹ ṣe láàrin lọ́balọ́ba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ni ó dá wàhálà alẹ́ tẹ́ bá kúrò níjọba. Mi ò fẹ́ mọ̀ bẹ́ẹ̀ sì fẹ́ ṣe. Àǹfààní sì wà fún yín láti ṣàwọn àtúnṣe kọ̀ọ̀kan kẹ́ ẹ ṣètò àlàáfíà síbẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ wípé torí pé gbàdágbára wà lọ́wọ́ yín ìyẹn ṣe àwọn nǹkan tẹ́ ẹ ṣe. Ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ alága lọ́balọ́ba Ọ̀yọ́ state nìkan o torí pé ọ̀pọ̀lọpọ̀ ó máa wò pé bóyá bí ti ń dùn wọ́n nù rárá o. Mo ti sọ nínú fídíò mi kan pé tálàáfíà yóò bá sí ní kódà bí ẹ ti fẹ́ máa rotate ẹ̀yẹn kò yẹ kálàáfíà wà accept láti wà nínú ẹ̀ kankan fílẹ̀ fún Ṣọ̀ún àti bàbá wa Olúbàdàn kí wọ́n máa rotate ẹ̀ láàrin àwọn méjèèjì torí kí n yí Ọ̀yọ́ Aláàfin kúrò nípò Aláàfin kò sì gba àṣẹ àtagbára tálàáfíà ní kúrò lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n kí ló bí lákọ̀ọ́kọ́ nígbà tí gómìnà Ìyàwó Akálà tí wọ́n gbé fáìlì jáde tí wọ́n treat ẹ̀ tí wọ́n gbé ìdájọ́ yẹn síbẹ̀ sí gbé súlé nìyí kí ló fà á tí gbogbo alága lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ gbogbo àwọn ọba aládé nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọn ò fi jókòó ṣèpàdé látìgbà náà ṣó yẹ kí nǹkan bẹ́ẹ̀ yóò tún ṣẹlẹ̀ lásìkò yìí. Àdẹ̀lá ń fẹ́ peace aláǹfẹ́ lọ síwájú kò bá wúlò kò bá dáa gan kẹ̀kẹ́ bẹ́ẹ̀ kẹ́ bá débẹ̀ torí pé èmi ò tí ì mọ nǹkan tí alága lọ́balọ́ba yẹn gan tó fẹ́ over wa. Ṣé gbogbo àwọn ọba yòókù tí wọ́n ń claim ẹ̀ one option ó bẹ́tà kẹ́ ẹ wo gbogbo ọba yòókù kí gbogbo wọn jọ máa rotate lọ́dún méjì àbá ni o ẹ rí i pé tọmọdé bá kọyán àgbà ń fìtàn balẹ̀ nígbà wà láìṣẹlẹ̀ tán kábíyèsí ọba wa gbogbo ti jáde Àṣẹ̀yìn jáde Ọ̀kẹ̀rẹ̀ Ọ̀sákí náà jáde ọ̀pọ̀lọpọ̀ ọba náà lọ sọ̀rọ̀ ṣùgbọ́n tí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn tí ó jákè lílé tó túmọ̀ sí pé tí kálukú ó ṣe ìgbẹ́ nínú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọba ló wà lábẹ́ Olúbàdàn ọ̀pọ̀lọpọ̀ ọba ló wà lábẹ́ Aláàfin Ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ ọba ló wà lábẹ́ Olúgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọba ló wà lábẹ́ Ìṣọ̀ún bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọba ló wà lábẹ́ Àṣẹ̀yìn àtọ̀kẹ̀rẹ̀. Tá a bá sì ti gbé fásán tá a gbé wọ̀ ó ṣeé ṣe kékeré yẹn kù díẹ̀ káàtó ẹsẹ̀ tuntun yẹ o èmi ò ní sọ pé báyìí ni ẹsẹ̀ o
àríṣe làríkà, àríkà ni bàbá àrígùn. Ìyẹn bẹ́ẹ̀. Gbogbo àwọn tí ètò ìlú tà ń ṣe kó lè bá dùn, kó lè bá dùn. Gbogbo àwọn tí ó jájẹ, àwọn tó fà lápá, tó fà lẹ́sẹ̀, ẹ ṣètò fún wọn. Ẹ ṣètò gbàmọ́bìnú gbogbo àwọn tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí. Ẹ bá wa ṣètò yìí kó dáa, kó dán mọ́rán. Ọ̀nà wo lẹ wá fẹ́ gbà láti gbéjọba kalẹ̀? Ó ti yé yín o, ẹ sì mọnú ara yín, ẹ sì mọ ẹni tẹ́ ẹ fẹ́ lò. Tó dẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́ ẹ ṣe tó tẹ́ aráàlú lọ́rùn, ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tẹ́ ẹ bá tún fà kalẹ̀ kí wọ́n ó fi ojú tí wọ́n fi wò yín, kí wọ́n ó fi wò ó. Torí pé ẹ̀yin náà lẹ́fẹ̀ẹ́ jẹ́ bí godfather lọ́yọ̀ state báyìí o. Wọ́n sì mọ̀ pé tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ lóyàn sípò ìjọba, ẹ̀ nílẹ̀ ni ó gbọ́n jù yìí lọ. Ẹ̀ ní fẹ́ lò torí ìdí kan àbí ìdí mi. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin yìí tẹ́ ẹ bá fẹ́ yàn, ìfẹ́ tàwa tá à ń gbé tá a wà nípínlẹ̀ Ọ̀yọ́ kẹ́ ọ. Inú mi tiẹ̀ kọ́kọ́ dùn nígbà mo gbọ́ àwọn awuyewuye kan pé Òkè Ògùn ti ń béèrè fún gómìnà. Mo wá ń bira mi pé sọ̀rọ̀ gbogbo àwọn olóṣèlú tí wọ́n bá jáde nípínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀ wọn lọ́rùn láti lọ mú kándídéètì níta. Ṣé Ìbàdàn lè ṣe é? Àwa mọ̀ bóyá ìpínlẹ̀ Ọ̀yọ́ fásitì Ìbàdàn la fẹ́ pè ní, bóyá Ṣèyí Mákindé fásitì ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ò fi ṣètò ọ̀rọ̀ tí ó fi mọ yẹn lórí. Ẹ lò lànà tó bá yẹ, ẹ fòótọ́ ọnú ṣe é, ẹ fìbẹ̀rù àdániwáyé ṣe é. Ọmọkùnrin tó wá sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ fídíò yìí, ẹ má jẹ́ kí gbogbo wa ó rí bí ọ̀tá. Nínú gọ́fìmẹ̀ntì tí wọ́n bá ń ṣèjọba lọ, tí ò bá sẹ́nì kankan tí ó criticize, ẹni yẹn lè mọ́mọ́ bí tó kù sí. Torí pé ọ̀rọ̀ wọn látòkè délẹ̀ ó jọ ọ̀rọ̀ alátakò. Ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ bá jókòó tí wọ́n bá rò, wọ́n mọ̀ pé yes, right this way, ibi by wrong. Ṣùgbọ́n káwọn tẹ̀tẹ̀ jókòó fúnra ara wọn kí wọ́n má rẹ̀ nìyẹn bí ọ̀tá. Ibi tó bá kù sí ni kí wọ́n ṣàtúnṣe. Mo kàn fẹ́ máa mú dá ẹni yẹn lójú pé tẹ́yìn gangan bá láǹfààní àti dépò gómìnà, gbogbo nǹkan tẹ́ ẹ tọ́ka sí láṣìṣe ẹ lè má perfect bẹ́ẹ̀. Wàláì. Torí pé tó ṣòro ṣe ìnípò lórí, tó ṣòro ṣe ìnípò aṣíwájú. Ṣùgbọ́n nínú gómìnà tó lọ ń fún láàyè láti handle ìpínlẹ̀ Ọ̀yọ́, tí Ṣèyí Mákindé bá handle ìpínlẹ̀ Ọ̀yọ́, kì í ṣẹjọ́ rẹ̀. Ìlànà t'Ajímọ̀bí fi lẹ̀ ni. Fídíò kan wà tí n bá rí màá play rẹ̀ ní end fídíò yìí. Ajímọ̀bí ti ń sọ fún ẹnjìnìà Ṣèyí Mákindé pé má fọwọ́ tọrọ mọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹni tó bá tutù kò lè ṣèjọba nípínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo wa náà sì mọ̀ tí ń jẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọlọ́run wá mọ̀ọ́mọ̀ ti ka lára rẹ̀ ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ fún gómìnà. Torí pé gbogbo àwọn tí wọ́n ó jàgbé mọ́ gómìnà, gbogbo àwọn tí wọ́n ó béèrè àbọ̀ lọ́wọ́ gómìnà, wọ́n ti rè wálé àsán tán o. Ẹnìkan náà tó kù tí mo rí tí mo lè rò ipò tó kù tó strong, ó náà ni bàbá wa Adéwọ̀lú Ládọjà. Ṣùgbọ́n láì tí wọ́n wà ìwọ̀nba ìwọ̀n lè dá sọ́nù òṣèlú wọn, tí kì í bá ṣe pé tẹ́lẹ̀dùmarè bá jẹ́ kí ọba tí bẹ́ẹ̀ kọ́ jẹ́ kẹ́ni wọn ó gùn Olúbàdàn bàbá wa Ọlákùlẹ́yìn. Ó ṣe wulẹ̀ kí ẹ̀mí wọn wá gùn tó, wọ́n jẹ́ kí àwa oníwájú, má jẹ́ kí ẹlẹ́yẹ wọn kó síwájú wọn lọ. Tó bá wá sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tọkàn bàbá wa Adéwọ̀lú Ládọjà gẹ́gẹ́ bí èròǹgbà wọn. Ṣùgbọ́n ìṣèjọba yín nínú gómìnà bàbá mi, ẹ̀kọ́ ló jẹ́ fún yín ní gbogbo ìgbà tẹ́ bá tó dépò lórí. Elédùmarè ó kọ́ yín mọ̀ ṣe. Mo fàkókò yìí rọ gbọ̀ngàn Ṣèyí Mákindé. Gbogbo àwọn ibi tó kù sí, gbogbo àwọn ibi tẹ́ ẹ ti bínú,
ẹ rí pé ẹni tó sọ̀rọ̀ ó tọ́ka sọ́pọ̀lọpọ̀ àwọn properties tó jẹ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀pọ̀lọpọ̀ properties yìí lẹ́nu wọn ni ọ̀pọ̀lọpọ̀ ló ti jẹ́ pé wọ́n ti gbé fọ́sẹ̀ ìlú tí wọ́n ti tà. Àwọn nǹkan kan bẹ tòótọ́ tí ọ̀sà pamọ́, àwọn nǹkan kan bẹ tó fojú hàn dé, ṣùgbọ́n wọ́n bá dáadáa tá à ń rí kò jẹ́ kọ́pọ̀lọpọ̀ ó lè sọ nǹkan kan. Mi ò mọ ìdí pàtàkì tá a ṣe rò wípé ọ̀pọ̀lọpọ̀ properties tí ẹni ń jẹ mọ́ títà yìí tá a ṣe rò pé kò jẹ mọ́ títà, àbí ohun pàtàkì tá a tiẹ̀ fi ń replace. Ǹjẹ́ àǹfààní tiẹ̀ wà fún gómìnà? Torí mo mọ̀ pé rédíò kan wà nígbà kan tí wọ́n ń pè ní ìpàdé gómìnà, prógráàmù kan wà bẹ́ẹ̀. Ǹjẹ́ àǹfààní tiẹ̀ wà fún gómìnà wa láti lọ sórí prógráàmù káràlú tiẹ̀ láǹfààní àti mọ bí wọ́n ní ọ̀rọ̀ kan àbí méjì lórí gbogbo nǹkan tó jẹ́ access fún ìpínlẹ̀ Ọ̀yọ́, ìdí tó tiẹ̀ fi ń rìnrìn àjò bẹ́ẹ̀. Ó ń dùn àwọn kan, ó ń bà àwọn kan lọ́kàn jẹ́, àwọn kan tiẹ̀ rí wọn à lè sọ. Àwa náà kọjá lọ́nà Fáṣọlá ní fíléèjì kan jù ní ìtọ́lọ́sọ́nà Ṣẹ́yìn látọ̀yọ́. Ara àwọn kan tí ń ṣẹlẹ̀ ń bẹ̀, ṣùgbọ́n ta ni ó sọ pé àbùkẹ́ ọ̀pọ̀ máa rí. Gbogbo àwọn ibì kọ̀ọ̀kan tó kù sí, ẹ ṣàtúnṣe níwọ̀nba àkókò ọdún méjì tó kù fún yìí. Ẹ dẹ̀ lo ìlànà tó dáa láti fi jẹ́ kẹ́lòmí ò fapò lọ́wọ́ yín. Ẹ má lo ìfẹ́ ẹni, ẹ má lo agbára tẹ́ ẹ ní, ẹ má lo àǹfààní tẹ́ ẹ ní lóògùn. Kó fi lè jẹ́ pé iṣẹ́ rere ó túbọ̀ máa tẹ̀síwájú tẹ́ ẹ bá kúrò nípò. Kò sẹ́ni tó lè ṣiṣẹ́ ìlú tán. Ẹ gbìyànjú, ẹ dẹ̀ wú mi lórí. Àwọn nǹkan wọ̀nyí lèmi ṣe fún yín ní 85%. Mo wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ gómìnà tó kọjá lọ, ọ̀pọ̀lọpọ̀ wọn lè fẹ́ kó kọ wọn parẹ́, tẹ́ ẹ sì ń fi orúkọ wọn tẹ́ ẹ fi ń ta kókó àwọn ibì kọ̀ọ̀kan tọwọ́jà yín dé, tíṣẹ́ yín dé. Ohun ìwúrí ni. Excellency, ẹ tún àárín àwọn lọ́balọ́ba ṣe. Council of Obas, ẹ ṣe bó ṣe yẹ. Ẹ pé gbogbo lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ̀yin sì ní number 1 lénìí. Ẹ béèrè tí wọ́n fẹ́, ẹ ṣe ètò tó bá yẹ fún wọn. Ẹ gbé nílànà ibi tó ti dáa. Kò sí gbogbo tẹ́ ẹ lè ṣe, òjò èrò ọmọbẹ nìkan ló jẹ́, ṣùgbọ́n ẹ gbìyànjú, ẹ kákòyàwó. Nínú 100 tọ́gọ́ta bá ń bu yín, tógójì bá ń bu yín, tọ́gọ́ta bá yìn yín, tógójì bá ń bu yín, kò tí ì pọ̀ jù. Ọlọ́run á kó yín. Mo rọ gbogbo ẹ̀yin tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún lórí gọ́fúnà Ṣèyí Mákindé. Èmi ò pé ẹ̀ dáńtọ́, mi ò sì pé ẹ̀ mọ̀rọ̀ sọ. Ṣùgbọ́n ẹni tó bá ṣe dáadáa, ẹ jẹ́ á sọ kó ṣe dáadáa. Ibi tó bá kù sí ni ẹ jẹ́ á pè wọ́n lákìíyèsí sí. Gbogbo tí bàbá yìí sílẹ̀ kò tí ì kọjá àfaradà, kò sì tí ì kọjá tí gómìnà lè ṣàtúnṣe lé lórí. Ìdí nìyẹn tí mo fi sọ pé èmi ò lè sọ pé ó rí bẹ́ẹ̀, èmi sọ pé kò rí bẹ́ẹ̀. Ọlọ́run kò yí. Nílẹ̀ Ọ̀yọ́, ọ̀pọ̀lọpọ̀ tí ó bàjẹ́ o. Òun bá tó kù yìí, ọjà lọ inú ìlera o. Wá ṣàánú wa o, wá gbàdúrà wa o, ìpínlẹ̀ Ọ̀yọ́. Olódùmarè ti ṣí ilẹ̀kùn ìdájọ́ sílẹ̀. Èrè aládùn kan lóde, alálàyé ẹ̀ ti máa gbọ́ látọwọ́ Mọ̀ọ́rú, Láyíwọlá Mọ̀ọ́rú. Òjò ajá ń bàdàn, wọ́n ti bá wa kó o pọ̀, kò ní pẹ́ jáde mọ́, bá jáde kẹ́ wá wò. Alálàyé èrè aládùn ni. Alálàyé ní kẹ́wò, eré tó kọ́ ni lẹ́kọ̀ọ́, tó tún fún ni nímọ̀, káwò ó ni ó dùn. Alálàyé eré aládùn ni. Àwọn òṣèré apá àpáǹkùfọ̀ bí ọlá fowó ṣeré
bọ́sẹ̀ ìyá ọ̀yọ́ Abẹ́ní àgbọ́n lálùdí òòṣà òkìkí jàn mọ́lẹ̀ kúbọ̀là wálì kámọ́túyé ajá ń bàdàn bọ́bí kéèkọ́ dùnmọ́mi mọ́tọ́lá akíndélé ayọ̀ mọ́tọ́ṣọ́ àtàláyọ̀ àṣàkà. Àlàyé eré tí ń pàkíyèsí ìgbésí ayé mi rẹ̀ Àjàǹbàdàn Òjó TV lẹ́ẹ̀ ti wò ẹ̀yin ẹ̀ kàn subscribe láti wò Àjàǹbàdàn Òjó TV ní YouTube lọ́wọ́. àsáré kórí ọmọ gbòòrò orí dorí òsì gbogbo ntọ́wọ̀ mi ò tó pátápátá gbogbo ẹ̀ mo ti fi gàngàn fà olúwa rẹ̀ déwé ojú omi tí ò ní sinmi. ẹni ọlá kò lè máma wò tó sùn yóò fi parí tó bá dá tí gbogbo bá fẹ́ dá tó pátápátá kọ́ mọ̀ tí wàá dá rárá bí ṣe ń lọ ẹni kó ṣe máa lọ kódà kó tó wọ́ọ̀sì sí pátápátá máa gbé nǹkan jẹ ni. ẹyin ládàá mi ò ní jẹ.